tòní ìdúró láàyè yìí lónìí àti jẹ́wọ́ àwọn àṣìṣe wa èyí tó pamọ́ tó jẹ́ pé ń tó dè wá lọ́dọ̀ wọn náà ọba. aláwọ̀ jẹ̀lín mímọ bíi àǹtà àrífò. àwọn àsìkò dábì ṣe àṣìṣe náà gbogbo ẹ̀ pátá ló yé wọn náà ọba gbogbo ẹ̀ ló mọ̀ sí. Allahu yugibu dhunuban lam yagibu anka gaibuha. àwa lè ṣẹ̀ṣẹ̀ ká fi apamọ́ ká máa rò pé nìkan ò rí wa ṣùgbọ́n kò sí kọ̀ọ̀kan kankan tó pamọ́ fún wọn náà ọba tí wọn náà bò rí. wa yarjuka fiha fawaraji wa khaifu. àwọn ń sẹ́rí padà wá sọ́dọ̀ wọn náà ọba kó nínú ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ lẹ́ni tí báyà wọn náà títí rẹ̀ kà foríjì wọn náà ọba. Allahumma ọba tó ní wá àbí ọ́. ya man rafa'a as-samawati bismi wahidin. àgbẹ̀wò tó jẹ́ sípò gbé sẹ́mà rẹ sókè róróró pẹ̀lú ọkọ̀ rẹ̀ kan ṣoṣo nì. wa ya basital ardina bila rikanin. àgbẹ̀wò tó jẹ́ sípò ṣe lẹ́lẹ̀ ní tó tẹ́ pẹrẹsẹ tó ṣe é rìn fún ní ẹ̀rìn ìdátọ́dá lẹ́yìn orúkọ tó tó bẹ̀rẹ̀ lẹ̀. wa ya khaliqal khalqi ajma'ina bila a'wanin. àgbẹ̀wò tó jẹ́ sípò tó nínú àwọn ẹ̀dá ó dá ìjẹ́ náà ọdọ́ mẹ́nìyàn ó sì dẹ́ranko láì ní olùrànlọ́wọ́ kankan tó kàn wọ́n lọ́wọ́ bá lọ́wọ́ lẹ́gẹ̀ẹ́. ilaha illa Allah. ajẹ́rìí pé ìwọ náà ló kọ́ sọ́sọ́ ìwọ náà lọ́ba tí ò sí rẹ̀. taqaddasat asma'uka. àwọn ọkọ̀ rẹ̀ tó mọ́ ni aṣàfọ̀mọ́ rẹ̀ láíláí láti mọ̀ ṣàfọ̀mọ́ rẹ̀ lọ. la ilaha illa Allah. títóbi ìwọ náà ọba tí ò sí rẹ̀ ọ̀bọ̀ kan ṣoṣo. tanazzahat sifatuka. àwọn ẹ̀yìn rẹ̀ yìí tó mọ́ ni aṣàfọ̀mọ́ rẹ̀ láíláí láti mọ̀ ṣàfọ̀mọ́ la rẹ̀ lọ. ilaha illa Allah. ajẹ́rìí pé kò sí kankan tó tó ọlọ́run àbí tó ju ọlọ́run ọba lọ. dama sultanuka. títí láíláí ló máa lo pàṣẹ rẹ̀ títí láíláí ló máa lo àṣẹ rẹ̀. Allahumma salli ala Muhammadin. ọba tó ní wọ́n bá wà ṣèkẹ́ṣèkẹ́ fún ànẹ́nu wa Muhammadu. ẹ̀sìn yòókù ànábì kí ló mi dùn. sallallahu alayhi wa sallam. wa ala ali Muhammadin. àtàwọn aráàlú ànábì tí wọ́n ti sẹ́ jìyà fún ànẹ́nu wa Muhammadu. adada man amana bila ilaha illa Allah. báwa ṣèkẹ́lẹ̀ lẹ́yìn ọ̀gá àwọn tí wọ́n nígbàgbọ́ sí kẹ́lìmọ̀ la ilaha illallah. wa adada man kafara bila ilaha illa Allah. ṣèkẹ́lẹ̀ fún ànábì lẹ́yìn ọ̀gá àwọn tí wọ́n gbẹ̀rù bọ́ tí wọ́n ṣàìmọ̀rẹ́ sí kẹ́lìmọ̀ la ilaha illallah. wa adada man kana akhiru kalamihi la ilaha illa Allah. báwa ṣèkẹ́ fún ànábì Muhammad lẹ́yìn ọ̀gá àwọn tó jẹ́ pé kẹ́lìmọ̀ tí wọ́n sọ wá bá wọn lọ́wọ́ bá kẹ́lìmọ̀ la ilaha illallah náà. wa adada al-mu'azzabina fil quburi likufrihim bila ilaha illa Allah. báwa ṣèkẹ́ fún ànábì Muhammad lẹ́yìn ọ̀gá àwọn tí wọ́n ń dín àjẹnu sàrẹ́ látàrí ìṣàìmọ̀rẹ́ sí kẹ́lìmọ̀ la ilaha illallah nígbà tó ń bẹ láyé. وعدد المعشورين بالويلات يوم القيامة لاستهزائهم لا إله إلا الله. báwa ṣèkẹ́ fún ànábì Muhammad lẹ́yìn ọ̀gá àwọn tó jẹ́ pé wọ́n máa gbé wọn dìde ìgbẹ́dìde wọ́n máa wà nínú òfò wọ́n máa wà nínú ìparí kẹ̀kẹ́ látàrí ìmú la ilaha illallah ọ̀fẹ́ ìyẹn nígbà tó ń bẹ láyé. وعدد الواردين إلى أبواب النار لتكبرهم بلا إله إلا الله. báwa ṣèkẹ́ fún ànábì Muhammad lẹ́yìn ọ̀gá àwọn tí wọ́n mú ọ̀dájú kọ́ lé náà látàrí ìfẹ́ mọ́tọ́mọ́tọ́ nígbà tí wọ́n ń bẹ láyé sí kẹ́lìmọ̀ la ilaha illallah. الله الله. La ilaha illallah. ọmọ yọ̀ọ̀kan. اللهم صل على محمد ọba tó ní wọ́n bá wà ṣèkẹ́ṣèkẹ́ fún ànábì wa Muhammadu. وعلى آل محمد àtàwọn aráalé ànábì wa Muhammadu. عدد أصحاب اليمين lẹ́yìn ọ̀gá àwọn tó jẹ́ pé sáfù apá ọ̀tún wọn náà ọba ni wọ́n mọ̀ tòsí. وعدد أصحاب الشمال àtàwọn tó jẹ́ pé sáfù apá àláfíà wọn náà ọba ni wọ́n padà kẹ́kùn sí. وعدد السابقين المقربين àtàwọn tó jẹ́ pé wọ́n wà níwájú wọn náà mọ̀ rí wọn àwọn náà sì mọ̀ wù ọ́ báyìí. وعدد من خاف مقام ربه báwa ṣèkẹ́ fún ànábì Muhammad lẹ́yìn ọ̀gá àwọn tí wọ́n ń báyà ìdúró síwájú wọn náà ọba wọn. ونهى النفس عن الهوى wọ́n sì fún ẹ̀mí wọn máa kó bí à ń ṣe ìwà mọ́tọ́mọ́tọ́. وخلصوا أعمالهم بلا إله إلا الله. gbogbo tí wọ́n bá ẹsẹ̀ wọ́n fọ́ ọmọ pẹ̀lú kẹ́lìmọ̀ la ilaha illallah náà. اللهم اجعلنا من أهل لا إله إلا الله. ọlọ́run bá mọ́sá fi wọ́n sínú àwọn aráalé la ilaha illallah. وعينا في زمرة أهل لا إله إلا الله. ọba tó ni wọ́n mọ́sá tàwọn pàmò àwọn aráalé ahlu la ilaha illallah. وأمتنا على ملة لا إله إلا الله. ọba ọlọ́run rẹ tó ni wọ́n tó ọba pàrọ̀ lé la ilaha illallah yìí náà ní ọjà kúlẹ̀ sí. وحشرنا واجعل لا إله إلا الله مونسنا bọ́ọ̀bà wa gbé wa dìde مونسنا في القبور. nínú sàárẹ̀ wa mọ́sá tẹ̀mọ́lẹ̀ sí pẹ̀lú kẹ́lìmọ̀ la ilaha illallah. يوم القيامة لا إله إلا الله. bọ́ọ̀bà wa gbé wa dìde fi kẹ́lìmọ̀ la ilaha illallah ti gbé wa dìde náà ní ọlọ́run. واجعلنا داخلين في رحمتك يوم القيامة في زمرة آل لا
لا إله إلا الله لم تلكنا لا إله إلا الله أدمني لا إله إلا الله أدمجي لا إله إلا الله ẹjẹ́ àjòkólẹ̀ àná ọlọ́wọ́ bá wa. آمين. ní dùn mí yìí lẹ́yìn tí mo dákọ̀ lọ́n tán èèyàn gbọ́dọ̀ àwọn àgbàlagbà ìjìbà ọ̀ṣẹ̀wé yìí sallẹ́rì jìyà ba wasan mai kahu bane duk da haka ma ana cewar shi ga wagari bai zai yi ba sai da neman izinin mai gari baba da al-khalifa أدام الله صلاتي وتسليمي وأذكى تحياتي مولانا الشيخ الصلاتي صلاتي وتسليمي وأذكى تحياتي على المصطفى المختار خير البريات على المصطفى المختار خير البريات inji ba Haushewa yi a gidan biki ake yi wa barika da kuma a gidan mutuwa sai kuka صلاتي وتسليمي ibi tí Maulana Sheikh Salati bá dé yóò dìdì ọ̀run ìrọ̀ sì mọ̀ bá bẹ̀ bí wọ́n bá ń sunkún níbi kan tábà Salati bá dé bẹ́ẹ̀ ẹ sì mọ́ra nì. صلاتي وتسليمي وأذكى تحياتي ọ̀tọ̀ ní tí mo palẹ̀ máa wá tí mo fẹ́ sọ mo yí padà nítorí Maulana Sheikh Salati. صلاتي 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 وتسليمي وأذكى تحياتي Màjèsí على المصطفى المختار خير البرية على المصطفى المختار خير البرية mo fi bàbá wa Maulana Sheikh Salati mo fi kí bàbá wa gbà Ìmáàmù Sòótọ́. أدام الله حياته قال الإمام فصدقوه فإن القول ما قال الإمام. فإن القول ما قال الإمام إذا قال الإمام فصدقوه. مولانا الإمام نبغى نقول يا جسيم ولا كذا. قال الإمام فصدقوه فإن القول ما قال الإمام فإن القول ما قال الإمام. ó kéré nínú àwọn àmọ́ màrúgbó tí màá síbẹ̀ ti ń ṣe yìí. Ìmáàmù ni ìmáàmù. bí mo ti ń wò yìí ń rí bàbá tó bí mi àfáà mi ń sì rí wọn lára yín. Ìmáàmù ni hakimu mutasarrifu wa tasrifu fil hawli hatta wa mayti wa kayfun qiyasun fil wujudi wa kullu man wàláyé ò ní kú kékeré. yunadi bihi lijilani yahdu ilayhi bisur'ati faya min gada fi ẹni shiddati iṣẹ́ òun lẹ́ẹ̀kẹ́rẹ́ kí ló máa ń bọ̀. وكابتي فنادي على الجيلاني شيخي طريقتي وكل يا منادي اهدني ما اريده فانت ملازي في الورى ووسي امري بامر الله ń kúlítù. امري بامر الله ان كنت كن يكون ọ̀sán bàtà. فكل بامري لا يفاكم بقدرتي فكل بأمري لا يفاكم بقدرتي. wọ́n fi àmì tí mo dákọ̀ yìí nítorí àná Muhammad mo fi wọ́n kí mo gbé ẹyin bàbá nítòkó tẹ́ ẹ torí Ọlọ́run wà ń kalẹ̀ yìí àánú Ọlọ́run gbogbo gbà Ọlọ́run máa fi lé bàbá yín. Àmín. Ọlọ́run wá ní fún yín sack letter ẹ̀ ní kò lọ́fíìsì rẹ̀. Àmín. wọ́n á kí àwọn aṣáájú mi bàbá wa Dẹ́sìngà. Sunnatun nabawiyyatun. إنما أنت فخر في هذا الدين. Sunnatun nabawiyyatun. ẹyẹ ìsìlámù yẹ yín náà. Ijabatu fardun. mo wá fi tì yín mo fi kí bàbá Al-Khalifa. Adamallahu hayatahu. Ọlọ́run ò ní fi yín lẹ̀ láéláé. Àmín. bẹ́ẹ̀ bá ti kí àbá àgbà Sheikh Salati mo tún wá kí ọmọ àfa àgbà Sheikh Salati. Adamallahu hayatahu. bàbá Salati àwọn Haúsá ni máa ń pòwe bẹ́ẹ̀
wani duk da kanancin nan kura ba za a mai da shi kare ba kò sí bí ọmọ ẹkùn ti lè kó kéré mọ ẹ lè fi wí ajá torí wípé ọmọ ẹkùn padà bọ̀ wá dàgbà. Sunnatun nabawiyyatun ijabatuhu faridun ala kulli muslimin. wọ́n bẹ̀ kí gbogbo ẹ̀yin yá wa àna ọlọ́run ní wọ́n láyé láyé. Àmín. mo fi bẹ̀ kí gbogbo ìjòkó pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykumus salam wa rahmatullahi wa barakatuhu. bàbá ọlọ́dọ̀. Adawallahu ayatahu. ẹ kú eríire èyí tó wọ́n bàbá Sàlátì. Adawallahu ayatakum. ìdúró mi lónìí ní ń jí àkọ́kọ́ ìpàdé pẹ̀lú àmì àti bàbá ọlọ́dọ̀. àríra rí a máa ń dúró mọ́ra wa. mo kọ́ ọmọ yá mi àbá Zakariya kò ní bàjẹ́ fún yín. eré nẹ́ẹ̀tì láti ríra ìwọ̀n ń rí wọn dáadáa torí ń rí fọ́tò àfà Sàlátì lára wọn. mo wá fẹ́ràn àfà náà pé bàbá ọlọ́dọ̀ yìí mo fẹ́ mú àfà yìí ìwọ̀n ń sáàtì fún wọn. nígbà tí ó ṣe gẹ̀rẹ́ tí ṣe mo bá kà wọn bí prógámù bàbá Sheikh Lálẹ́kọ̀. Adawallahu ayatahu. mo ní tí mo wí já náà kọjọ́ lọ kọjá lé Sàlátì sẹ́ láì tí ì mọ bàbá ọlọ́dọ̀ àwọn náà wọ́n ń dúró dáadáa wa wọ́n wá pè mí lẹ́ni fún pa àwọn ń bọ̀ wá mo lẹ́ gbọ́dọ̀ wá èmi ní wà. wá sí tòní tí mo wá mo kà á kún gbèsè tí mo jẹ́lé Sàlátì ni ẹ̀yin kọ́ ni mo wá dá lóhùn Maulana Sheikh Sàlátì ni. Radiyallahu ta'ala anhu. ọ̀rọ̀ wá gbé àfa àgbà Maulana Sheikh Sàlátì tá a bá gbé tiwọn tì síbì kan ìwà tí yín náà rà wá. irú rọ́ọ̀dọ̀ yìí nínú àdúgbò yìí àbí kọ́ mọ́ kú o. Àmín ya Allah. sàmì kó rìn dáadáa. Àmín ya Allah. bí ráwọ̀ kan bá jáde méjì èyí jáde tẹ̀lé àwọn ẹlẹ́dẹ̀dẹ̀. èmi máa ń sọ kélé kan bàbá ọlọ́ ìyẹn wọn ni wà síbọ̀ náà nù. bá a ti dúró yìí Ọlọ́run fi wá ṣàdéhùn fáwọn èèyàn kan. bẹ́ẹ̀ ni tọ́ ọ bá ti rí wa tọ́ ọ bá ti ń bínú ayé ló ti máa bàjẹ́. Àmín ya ọ̀rọ̀ Allah. àwọn tá a tó ta dúró yìí bẹ́ẹ̀ mi ti dúró yìí àti ọ̀bá lọ́dọ̀ wallahi àkó lọ́fíìsì ọlọ́run. àwọn kan dákẹ́ ti wá ní Ọlọ́run máa wá já títí ó bá bá ọ. bọ́ ọ bá ń wá àwọn àáfà tí ń fi ẹbú lo nǹkan kí sọ̀dọ̀ ti wá èmi á máa sọ dáadáa kò ní dáa fún àtòwògùn rẹ. bí Ọlọ́run bá dá ẹ̀ lójú débì kan ọgbà pé kò sí kẹ̀kẹ́ lẹ́yìn Ọlọ́run. sẹ́mi mo ní kí Maulana Sheikh Sàlátì dìde lẹ́ẹ̀kan. Radiyallahu ta'ala. wọ́n gbà pé nínú àwọn mòrídìí wọn tó ń náà ti tà á kọ́kọ́ òun ló ní kún dákọ̀ Ọlọ́run tí wọ́n ń dákọ̀ lójú òdìdè. ẹ kú omi rẹ̀ rẹ̀ jáde. bàbá lọ́dọ̀ kò ní bàjẹ́ fún yín kí wá ní wá sí mi. mo fẹ́ tú ayé àti dàrú máwọn àfáà lọ́wọ́ tí wọn ò bá ní tàṣọ́wúfù. ayé kan bẹ náà Kùránì bàbá Khalifa yìí tán náà sí i. aya náà ìmọ̀ ń dàrú àmọ́ ń wàá fi Maulana Sheikh Sàlátì if you wan say case study kí ni aya náà ó dún àwọn mọ̀fásírò ayé wọn máa ń tú tì ní wọn kì í sábà wọn máa ń pẹ́lẹ̀ ayé kò sì sẹ́ni tí ọ̀fẹ́ mọ́ ní ayé wọn á fẹ́ gbé súra aya náà wà tí má ti tú aya náà kalẹ̀ wọ́n á sì ti parí. Allah máa ń sọ nínú Al-Qur'an ó ní Allahu nuru samawati wal ardi mathalu nurihi kamishkatin fiha misbah dalon. Allahu nuru samawati wal ardi. mo fẹ́ wọnú kọ́nfẹ́rẹ́nsì tasawufu. Mathalu nurihi kamishkatin fiha misbahu fi zujaja. Az-zujajatu ka'annaha kawkabun duriyun. ìmọ̀ dàbí. Yuqadu min shajaratin mubarakatin zaytunatin la sharqiyyatin wala gharbiyya. ọ̀sẹ̀ Yakadu zaytuha yudhi'u walau lam tamsashu nurun ala nuri. Yahdillahu li nurihi man yasha'u wa yadribu Allahu al-amthala lin-nasi wallahu bi kulli shay'in
ọlọ́run bá ń bẹ lára yẹn ní Allahu Akbar. Allahu Akbar. Allahu nuru samawati wal ardi. Báwọn àmọ̀fàsírù rẹ̀ yóò bá tó àyà náà yín kọ́kọ́ tú títí wọn náà yín wàá tọwọ́ bọ̀ níbi títí Súfì Allahu. Allahu nuru samawati wal ardi. Ọlọ́run bá ní òun gẹ́gẹ́ òun ní núrù òun ní mẹ́lẹ̀ tí mẹ́lẹ̀ kan ò tó tó òun ọlọ́run àbí kó bo òkùnkùn mọ́lẹ̀. As-samawati wal ardi. Ìmọ́lẹ̀ tí ń jáde nínú sánmà àìtí ń jáde nínú lẹ́lẹ̀ àtèyí tí ń bẹ nínú lẹ̀ lọ́hun tá àti ẹ̀ mà ìmọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá ní ẹ̀. Mọ̀bálù lórí kàmíṣíkàtì fiha misbahu limisbah. Ìmọ́lẹ̀ tọ́lọ́hun masalu nuri yìí àpèjúwe ẹ̀ kàmíṣíkàtì fiha misbahu limisbah. Ibi tá a ti ní wàhálà nù mẹ̀ṣíkàtì pọ́blẹ́mù ni lọ́dọ̀ àwọn mufasirun. Ọwọ́ ni fiha misbahu kí ni mẹ̀ṣíkàtù yẹn? Question number 1 ẹ mark it down. Ọwọ́ ni al-misbahu fiha misbahun al-misbah maw'udu dhikri min haythu an-nakirati wal-ma'rifa. Fiha misbahun limisbah. Ó ní ìmọ́lẹ̀ mbẹ́nu ẹ̀ ọwọ́ ní ìmọ́lẹ̀ yẹn Fi zujajatin. ó ní mbẹ́nu gíláàsì kan. Az-zujaja. Kí ni ń jẹ́ sùjájà? Kí ni ń jẹ́ sùjájà? Gíláàsì dá lóhùn. Az-zujajatu. Ó tún ní gíláàsì náà. Kana kawkabun duriyun. Ó dàbí àtùpà ó dàbí ìmọ́lẹ̀ kan tó náà tó tán mọ́. Yuqadu min shajaratin mubarakah. Ọwọ́ ní ìmọ́lẹ̀ iná ní níbi àtùpà ń níbi igi kan láti mú wá àlùbákà mi lára rẹ̀. Zaytunatin wa sharqiyyah. Ọwọ́ júwe igi náà pé zaituna ni igi tá ń sọ yìí kì í wá sápọ̀ tó ló wá kì í sápọ̀ sí. Wala garbiyyah yakadu laytuha yudi'u walau lam tamsashu narun ala nuri. Ilé dàmú ara mi ẹ̀dá kò sá gbọ́yé. Bàbá sọ̀rọ̀ ti sá gbọ́yé. Ẹni tí ọba sí ń tòsí wọ́sẹ́ kò lè mọ kéwù. Ó gbọ́ wọn fàṣírù náà yẹ máa tú máa dùgbẹ̀lẹ̀ ni. Wọ́n yẹ́ ni tú. Bá ń gbé tébù kan wá sí yìí. Mo fẹ́ practicalize ń ta akọ́nu tẹ́rìbíyà bá ń gbé wá. Walau lam tamsashu narun ala nuri yahdi'ullahu li nurihi man yasha'. Má lọ bí ẹ̀hún ìdẹ́nu tó lọ níbi wá. Download. وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ. اللَّهُ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ الْمِصْبَاحُ فِي زُجَاجَةٍ الزُّجَاجَةُ كَأَنَّهَا يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية. Ẹ jẹ́ wá tún mi tún Súfì. Ọlọ́run sọ pé Allahu nuru samawati. Ọlọ́run fẹ́ júwe ara rẹ̀ lára rẹ̀. Ìwọ gẹ́gẹ́. Bó o bá tì ní núrù Ọlọ́run, o tí ì já sáyé. Ọ̀ ń bẹ nínú ayé ni o tí ì mọ̀ sẹ́mi. Ọlọ́run wá fi ra rẹ̀, ó fi wé ó ní ìmọ́lẹ̀ lòun. Ẹ wá já tú tafsiri. Núrù samawati wal ardi. Ìmọ́lẹ̀ ti sánmà àti ilẹ̀. Tọ́lọ́run ọba ní í ṣe òun gẹ́gẹ́ ní ìmọ́lẹ̀ náà. Màsálù. Màbálù lórí kàmíṣíkàtì fiha Kàmíṣíkàtì. Kàmíṣíkàtì. Ó ní ìmọ́lẹ̀ tó wọn Ọlọ́run àbáráwọ́dọ̀. Ó dàbí mìṣíkàtù òun náà rè. Ó dàbí mìṣíkàtù. Àtùpà kan ó ní. Fiha misbahun ọmọ ìgbẹ́ kọ̀ọ̀kan fún mi ní dáadáa. Fiha misbahun. Tẹ́ bá wá tanná sínú láńtà yìí yóò tàn mọ́lẹ̀ àbí kò ní tàn mọ́lẹ̀. Bí mọ́lẹ̀ Ọlọ́run bá dé bí wọ́n sọ̀kalẹ̀ sí ọ lára ìwọ nìkan kọ́ ló dà lò ojú ayé tí ń bá ń bẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ mọ̀ dà lọ. Al-misbahu. Òun náà ni ọba ọlọ́dọ̀ yìí ìmọ́lẹ̀ Ọlọ́run ni. Al-misbahu. Ẹ wá rí ìmọ́lẹ̀ tá a bá tàn sínú láńtà mìsìbáwò gan níbo ló wà. Fi zujajatin. Ìbẹ̀ nù ẹ̀yìn láńtà. Ẹ̀rọ lọ́n tó tóbi mọ́. Àzùjá. Fi
sùjájà kí ló ń bẹ́ẹ̀ yìí ìmọ̀lẹ̀ àwọn tí ó prevent ẹ̀ tí òfin ní lọ òun ni sùjájà èyàn lè di mùmí ní kó di wàyí ọlọ́run kó sì tún da alẹ́ kó tún kèfèrí àmọ́ tí ò ní jẹ́ òdi kèfèrí òun ni sùjájà kí wọ́n lè sùjájà náà òun náà ni himayatullah dalóhùn. Asùjájà tún kánà kàwùkàdù. ọ̀rọ̀ ẹ̀jú ẹ̀ sùjájà gan fún wa ibẹ̀ ń tó ń sọ nípa sùjájà yẹn iṣẹ́ tó fẹ́ ṣe ni pé asùjájà kà á nà á kàwùkàbọ̀n ó dàbí òun náà ṣe rogodo bí ìmọ̀lẹ̀ báyìí bẹ́ẹ̀ yóò bá ní ìmọ̀lẹ̀ la bọ́n bá tán sí lásà kò ní jáde ẹ̀ tí gbọmiyé Kánà kàwùkàdù. a ní o farabalẹ̀ mo ti chájì ìntà ń sọ fún wa ni pé ìntà fi prevent iná láńtà kọ́ máa kú bóun náà bá nínú rù wàláhí iná tá a tàṣí láti àwọn waste. Má bọ̀ wá. Dùrí yóò kàdù ní ṣàjà àti. Ẹ wá rí ìmọ́lẹ̀ tá a tàṣí láti àwọn tó fi dò tá a fi rí lò. Min shajaratin mubaraka igi kan lálẹ́ sàràrà kún fàyà kún ló tàn lára rẹ̀ ló ń fi wá sá ló fi wá jò láfi wá fún lẹ́yìn nínú. Zaytunatin la shariqiyatin. Ẹ wá rí igi tá a fi tánà ìyẹn tí fi múná wá zaytunatin ìmọ̀lẹ̀ òun kẹ fúnra rẹ̀ igi kan ní. La shariqiyatin. Àbáwọ̀ tí àṣírí ọlọ́run ló pamọ́ síbẹ̀ igi tá à ń sọ yẹn ṣe láṣẹ̀dì kíyà kò ní sílí bí ìwọ oòrùn. Wala garibiyya. Òun ti ń jáde kò ní jáde bẹ́ẹ̀ wala garibiyya ẹ̀ sí ní wọ́tí yìí. Yakadu zaytuha yudiu. Ẹ wá rí òun gan igi tá a fi tán náà òun náà tún ní ìmọ́lẹ̀ tiẹ̀ ìmọ́lẹ̀ tiẹ̀ náà yudiu tí wàá ní mú ìmọ́lẹ̀ tiẹ̀ jáde ẹni Allahu akbar lẹ́kẹ̀ náà. Allahu akbar wallahu lam tamsasu narun. Ẹni wọ́n fẹ́ kọ́ yòókù kọ́ padà sọ́dọ̀ wá sọ̀rọ̀ àti. Bí tí wọ́n fẹ́ lọ́bẹ̀ ni wípé ìwọ ní gbogbo ẹ̀yin tẹ̀ wá ń kalẹ̀ ẹ̀yin rẹ̀ o. Ìjọ tí o bá sí ìmọ́lẹ̀ láyé rẹ̀ òkú ló wà. Ọwọ́ lókun kí ló wá lè fi tán náà mọ́lẹ̀ ayé rẹ̀ la ilaha illallah. Bàbá Sàlátì à ń pariwo kọ wọn á sì máa sọ́dọ̀ kẹ́mọ́ wọn fi dé kí ló wá fà á tó fi ní mọ́lẹ̀ òun náà ní pé la ilaha illallah Allah la ilaha illallah. Ti ń bẹ nínú wọn ó ní mọ́lẹ̀ tábàtà ti tán wọ́n á bẹ júwe Maulana Sheikhu Salati sọ pé Salati la baharul ilmi wa dini wa tuqa wa kullu jamilin yahtawi Salati. Salati la baharul ilmi wa dini wa tuqa فكل جميل يحتويه صلاتي وكل جميل يحتويه صلاتي مولانا شيخ صلاتي صلاتي لبحر العلم àwọn alámọ̀ pẹ̀lú mímọ̀ báàrù lẹ́ẹ̀lmì ni ìmọ̀ wọn kún kẹ́kẹ́ táfà kan ò lè fọwọ́ ta wọn láyà pé wọn ò ní mímọ̀. Labaru li ilmi wati ni watu kọ́. Àwọn ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ńlẹ̀ Yorùbá bí ẹ bá sọ láàfà Sàlátì tó rẹ́síkì ọ̀pọ̀lọpọ̀ àbáwá náà kò ní. Fakulu jamili yatawi salati. Ọ̀gá orí. Fakulu jamili yatawi salati. Bàbá Sàlátì àwọn nìkan nílẹ̀ yìí nílùú Ìlọrin tàwọn mẹ́ yìí bọ́ ọba jẹ́ àfa ọlọ́run fún ọ ní ìjẹ́ ẹni ọlọ́run ó lè má fún ọ. Àmọ́ nínú ìlú yìí kọ́ńtírabáàdì méjì wà èèyàn lè jẹ́ àfa ìlú yìí kó jẹ́ wàlí ọlọ́run àmọ́ kò ní kiri jẹ́ wàlí ọlọ́run rẹ̀ wọ́n yẹ kiri jẹ́ ní ọlọ́run lẹ́yìn. Salati labaru li ilmi. àfa ǹdá àwọn wa kiri jẹ́ ní ọlọ́run wọ́n yanjú mbẹ́. Salati labaru li ilmi. Tọ́ba tún wá wá kan tọ́lọ̀ ń bá fún ọ sí tọ́ba kiri jẹ́ ní ọlọ́run tó sì ní nàìjíríà wò ó pè ọ̀kan. Salati labaru li ilmi. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ bàbá kiri jẹ́ ní ọlọ́run ọ̀dọ̀ tó wẹ̀. Salati labaru li ilmi. Àbá
ẹni ọlọ́run wọ́n wá polówó ẹ̀ ayé wa arajà wọn wọ́n tún wá jèrè. Salati làbárí lílimi wà dúró àtúbọ̀. Ọ̀pọ̀lọ́ jẹ̀mílé. Yàtọ̀rọ̀ salati ọ̀pọ̀lọ́ jẹ̀mílé yàtọ̀rọ̀ salati. Nígbàdí wá sí mi tí fi jùmọ̀ ìkìlẹ̀ ká lè máa fà Salati. Mo fi yókù kọ́mọ́dọ̀ lọ àwọn ọmọ àjèjì náà. Khalifatuna ya Rabbi àti àyàtọ̀ wà múná kàyà. Ibi tí mo dúró yìí, àfáàn dá lọ fún mi lọ́wọ́ tasawuf ọ̀dẹ̀ríyà. Ṣéwù. Èmi yẹn sábà wílé yìí ń ta. Torí pé ana bi zat, ana zatu alwan. Tó bá di academy tí máa wà ń bẹ̀, ó ṣe bí mi ń sàfáànù lé ni. Tó bá wà ń dọ̀ lọ́wọ́ léèbó tí máa ń sọ, ó rò pé ìwé nìkan mọ̀ kà. Tí máa wá dínú lé gẹ́gẹ́, ẹ máa pa àyè sópè mẹ́. Àfá Salati, ìjọ́ tẹ́mi ń sa Salatu jà òṣì. Wallahi lazim. Allahumma salli ala sayyidina Muhammadin salatan ta'adilu jami'a salawati ali mahabbatika wa sallimu ala sayyidina Muhammadin salaman ya'dilu jami'a salamihim. Salati wa taslimi wa abka tahiyati. Allahumma salli ala sayyidina Muhammadin مختلف النيوان وتعاقب الأسران وتكرر الجريدان وانتقل الفرقدان أبلغ روحه وأرواح آل بيته آل محبته منا تحية وسلاما. Salati wa taslimi wa abka tahiyati. Èmi tí mo ti gbọ́ ìyá dún lọ́rin. Alali Mustafa al-Mukhtar khairul bariyati. Katsina mo ti ṣe Katsina state. Mo wà ní Katsina. Ìwọ̀n ń ṣe sẹ́ni. Àkọ́kọ́ ẹni tí mo kọ́ wọlé tí ó kọ́ yọ sí mi Shehu Salati. Salati wa taslimi. Àbájáde fún mi ní ìjẹta pé ni máa jáde lọ máa lè wí ló kọ́ mi ó sì máa rí wí. Wa abka tahiyati. Wàláhì mo jọ lómi lọ tó jẹ́ mọ̀kádà mi Salati. Alali Mustafa al-Mukhtar. Tọ́lá fà ń dá fúnra ara wọn ni wọ́n yọ sí èmi tí wọ́n fún mi lọ́wọ́ Qadiriyya. Mo wọ́n lè parí ẹ̀ kánú. Khairul bariyati. Lọ́mọdé pé ní ẹ sọ fún wọn dáadáa. Ẹ jẹ́ lọ lé máa ń tà ń ṣe tasawufu ẹ̀ ṣiṣẹ́ rédèrèdè iṣẹ́ ni. Iṣẹ́ gidi sáwọn ni o. Tọ́ bá dà bá ti dà yìí, ó padà sínú ilé ọ̀lẹ́ tó àsámẹ́ntì ṣe. Kí ló da yín lákẹ́? Ọlọ́run ní ń dún lára mi lẹ́bí dákẹ́, kìí ṣe mi. Ọlọ́run ní. Ọlọ́run ní. Bẹ́ẹ̀ bá Ọlọ́run bá ní tẹ́lẹ̀ kọ́lọ́run náà máa wá dá àwọn gbèsè àtẹ̀yìn náà. Ẹ jẹ́ ní Allahu Akbar lẹ́ẹ̀kan náà. Allahu akbar. Mo fẹ́ dá wákà fásitì àti kọ́ bá kó ẹnìkan tí ò ní náwó ẹ̀. Èyí sì torí Ọlọ́run, èyí torí owó tó fún mi fi dá. Àmọ́ nítorí kí n lè mọ àwọn àwọn ni wọ́n fẹ́ràn àbàdá. Ẹ̀yin band. Báńdì kí ni? Ọ̀dà wọn ní ká lò yín. Àmẹ́mọ́ kọ́ mọ wá díẹ̀ díẹ̀. Ju sáré dákun. Ìkẹ́ Ọlọ́run tí ò ní tán. Àánú Ọlọ́run tí ò ní tán. Kò lọ bá bàbá wìláyà. Àṣeyìkò ń dá Salati. Ìkẹ́ Ọlọ́run tí kò ní tán. Ọlọ́dọ̀ Àánú Ọlọ́run tí kò ní tán. Ó lọ bá bàbá òun láyà. Àṣeyìkò ń dá Salati.